ẹ̀yin èèyàn lé àmú ọ̀rọ̀ yìí wá láti iléeṣẹ́ Mashola Gist TV. Àṣírí ti tú o, èyí ni ohun tí ó ṣe okùnfà ìjàmbá mọ́tò, ìjàmbá ọkọ̀ bàálù èyí tó pa ọ̀gá àgbà Access Bank, Iyawo àti ọmọ rẹ̀. Àwọn aláṣẹ ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà ti ṣàlàyé ohun tó fa ìjàmbá ọkọ̀ yìí. Ẹ jẹ́ ká jọ gbọ́. Hẹlikọ́pítà yìí tó já ní ọjọ́ kẹwàá oṣù kejì 2024 yìí, èyí tó ṣe ikú pa èèyàn 6 nínú hẹlikọ́pítà náà tí ó já, tí ọ̀gá àgbà báǹkì Access Bank tí ó pàdánù ẹ̀mí rẹ̀ kú sínú ẹ̀, èyí tí ọ̀gbẹ́ni Herbert Wigwe tó wà nínú ọkọ̀ hẹlikọ́pítà náà. Òun àti ìyàwó rẹ̀ abilékọ àti ọmọ wọn ọkùnrin kan wọ́n jọ wà nínú hẹlikọ́pítà náà tí a dẹ̀ pàdánù wọn. Ó ṣeni láàánú. Ó ṣeni láàánú wípé ikú dóró. Ọ̀gá àgbà iléeṣẹ́ tí ó ń ṣe àṣípààrọ̀ owó Nigerian Exchange Group, ọ̀gbẹ́ni Abimbola Ogunbanjo àti àwọn páílọ́ọ̀tì mélòó kan ni wọ́n jọ àti àwọn páílọ́ọ̀tì méjì tí wọ́n darí hẹlikọ́pítà ọ̀hún, gbogbo wọn ni wọ́n pàdánù ẹ̀mí wọn. Ìwádìí tí ó lọ ní ilẹ̀ Amẹ́ríkà National Transport Safety Board wọ́n sọ pé ìwádìí àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ ṣe nípa ìjàmbá náà sọ wípé ojú ọjọ́ tí kò ṣe kedere tó ni wọ́n gbéra láti rin ìrìn àjò tí wọ́n rìn. Wọ́n ní ó fa ìjàmbá àjálù ọkọ̀ òfurufú hẹlikọ́pítà yìí nítorí pé kùrukùru ó máa ń gba ojú ọ̀run ní àsìkò tí wọ́n wà ní ilẹ̀ Amẹ́ríkà, nítorí àsìkò òtútù ni wọ́n wà ní ilẹ̀ Amẹ́ríkà. Nítorí pé àsìkò òtútù ni wọ́n wà sí ọyẹ́, kùrukùru dẹ̀ máa ń bo ojú ọjọ́. Wọ́n ní ojú ọjọ́ náà kò ṣe kedere tó ní ìgbà tí bàálù hẹlikọ́pítà yìí gbéra láti rin ìrìn àjò èyí tí wọ́n fẹ́ lọ. Wọ́n ní òjò ń rọ̀ ní àsìkò yìí, wọ́n ní kùrukùru dẹ̀ bo gbogbo ojú ọjọ́. Wọ́n tún fi kún, wọ́n ní hẹlikọ́pítà èyí tí ó já yìí kì í ṣe èyí tí ó máa ń ní ẹ̀rọ agbohùnsílẹ̀ bíi rédíò, èyí tó jẹ́ pé tí nǹkan burúkú bá fẹ́ ṣẹlẹ̀, wọ́n á lè rédíò station láti jẹ́ kí wọ́n mọ̀ pé hẹlikọ́pítà fẹ́ já. Wọ́n ní kò tún wá ní àkọsílẹ̀ èyí tí àwọn hẹlikọ́pítà míì máa ń ní, tó jẹ́ pé ó máa sọ pàtó ibi tí wọ́n wà àti àsìkò tí wọ́n wà. Wọ́n ní nítorí bẹ́ẹ̀ àwọn ò lè sọ ju ìwọ̀nba ẹ̀rí èyí tí wọ́n rí nígbà tí wọ́n ṣe àyẹ̀wò ohun tí ó mú kí hẹlikọ́pítà yìí kí ó jábọ́. Mr. Michael tó fi kún wípé ìwádìí èyí tí ó máa tẹ̀síwájú ó wà nílẹ̀ tí àwọn ti gbé kalẹ̀ láti fi mọ nǹkan tí ó dé tí hẹlikọ́pítà yìí tó fi já. Wọ́n ní nígbà tí wọ́n bá bẹ̀rẹ̀ investigation yìí, wọ́n á lè sọ pàtó nǹkan tó fà á èyí tí hẹlikọ́pítà yìí ti já tí ó fi jẹ́ kí wọ́n pàdánù ẹ̀mí àwọn ènìyàn wọ̀nyí. Wọ́n ní ìgbìmọ̀ tó ń ṣèwádìí àwọn pàjáwìrì wọ́n tún máa bẹ̀rẹ̀ ìwádìí lórí ìjàmbá ọkọ̀ hẹlikọ́pítà yìí tí ó já yìí láti lè fi ìdí òtítọ́ múlẹ̀. Wọ́n ní wọ́n á fi orúkọ àwọn tí wọ́n bá hẹlikọ́pítà yìí rìn ìrìn àjò yìí tí wọ́n á pariwo ẹ̀ sí orí social media fún gbogbo àwọn ènìyàn. Wọ́n ní balloon agbérapá hẹlikọ́pítà EC-30 èyí ló jábọ́ láti ojú òfurufú ní ibi tí Access Bank manager ọ̀gá pátápátá tó wà, ìyàwó àti ọmọ àti àwọn pilot tí wọ́n pàdánù ẹ̀mí wọn. Hẹlikọ́pítà yìí jábọ́ ní ìlú Las Vegas ní Becca ní United States of America. Ní aago 9 ní alẹ́ Saturday ní balloon yìí jábọ́. Wọ́n ní Nevada ní hẹlikọ́pítà yìí gbà ó ní Border City. Wọ́n ní kò dẹ̀ pẹ́ náà ni wọ́n bẹ̀rẹ̀ sí wá ọ̀nà lójú òfurufú nítorí pé kùrukùru
ó ti fẹ́ gba helicopter mọ́ wọn lọ́wọ́. Gbogbo àwọn tí ó wà nínú helicopter náà ni wọ́n pàdánù ẹ̀mí wọn. Olóògbé Herbert Wigwe, àwọn tó ní olùdásílẹ̀ yunifásítì tó wà ní ìpínlẹ̀ Rivers State. Bí a ṣe gbọ́ ìròyìn yìí wípé a pàdánù ènìyàn ńlá èyí tó jẹ́ ọ̀gá pátápátá Access Bank. Ẹ̀yin ènìyàn lé, Ọlọ́run á fi orí jì gbogbo àwọn tí ó kú sínú ìjàmbá ọkọ̀ òfurufú yìí. Àní rí irú ẹ̀ mọ́ o. Ọ̀rọ̀ yìí wá láti iléeṣẹ́ Mashola Gist TV. Kí Ọlọ́run kí ó ràn gbogbo wa lọ́wọ́. Àmín.